gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Má Sọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín ní báyìí o, ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ dáhùn ìbéèrè 10 kó yanrantí ni o. Kẹ́ dẹ̀ má sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Kẹ́ dẹ̀ mú òǹkà yín dáadáa ló bá tán. Kẹ́ dẹ̀ máa gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan lọlé. Ṣùgbọ́n tó bá ṣe é ṣe kẹ́ ní ìdákulẹ̀ díẹ̀, kẹ́ wá wà ní 1,100,000 wálẹ̀, ṣùgbọ́n tẹ́ ẹ̀ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá ṣúlẹ̀ ètò yìí, a máa fún yín ní ìlọ́po 2 owó tẹ́ bá jẹ lẹ́yìn ètò. Ìyẹn dáa. Ó dáa. Ṣùgbọ́n tó bá ṣe pé ẹ ṣe àmúlùmálà èdè, kẹ́ wà ní 10,000, kẹ́ sì níbèrè ilẹ̀, àní kẹ́ máa lọ, kẹ́ máa mú 10,000 yẹn lọ. Ìyẹn náà dáa. Tẹ́ bá yarí délẹ̀ pé mo fẹ́ dáhùn gbogbo ìbéèrè mi tó kù, àwa náà wá sọ pé ó dáa o. Tẹ́ bá ṣe ń gbà wọ́n, owó yẹn á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè. Ìyẹn náà dáa. Ó dáa bẹ́ẹ̀. Ó dáa. Kí lórúkọ yín? Orúkọ mi ni Ọlájíire ọmọ Ikúsàn. Ikúsàn. Ikú ò dáa. Ikú ò dáa. Ìgbọ́dẹ̀ bá sọ pé ikú sàn, ìyẹn ni pé ikú dáa nítorí sàn ni dáa. Ìgbà míì ikú tún máa ń dáa. Ṣùgbọ́n ní ìgbà tó ń sọ orúkọ yẹn, tó ń sọ yín ní tí èèyàn tó jẹ́ orúkọ yẹn tó jẹ, kì í ṣe wípé kò dáa. Kì í ṣe rí kó dáa. Kí nìdí tí wọ́n lè fi sọmọ ní Ikúsàn? Ikúsàn, wọ́n lè sọmọ ní Ikúsàn tó bá jẹ́ pé wọ́n ń bí àbíkú àbí tí nǹkan bí àjálù bí ikú ṣẹlẹ̀ sí èèyàn kan nínú ìdílé nígbà tó ń bí ọmọ yẹn, wọ́n lè sọ pé ikú ò dáa, Ikúsàn. Bóyá èèyàn tí ó bímọ nígbà kí wọ́n tó bí ọmọ yẹn, ìyá àbí bàbá kú, wọ́n wá ní ọmọ yìí ikú ò sàn o, ikú ò dáa o, tí ìbá dẹ̀ rí ọmọ gbé ọmọ ẹ̀ báyìí, ikú sàn o. Bí ikú bọlá jẹ́. Ikú bọlá, torí sàn ní nǹkan tó dáa, ọ̀rọ̀ míì fún sàn ní dáa. Ibi tá a ti rí ilé ìwòsàn, ilé tí a ti ń wo èèyàn láti dá kára ẹ̀ jí pépé, ibẹ̀ la ti rí àìsàn. I is without, sàn, well, whole. Àìsàn without wellness, wholeness, goodness. Ibi tá a ti rí ọ̀rọ̀ àìsàn, sickness nìyẹn. Ilé ìwòsàn, ilé tí a ti ń wo èèyàn láti sàn, láti jẹ́ kí ara ẹ̀ jí pépé. Tó bá sọ pé ikú sàn, èdè àdúgbò ni. Tó bá jẹ́ àjùmọ̀lò, á jẹ́ ikú ò dáa. Ó dáa. Níbo lẹ ń gbé? Mo ń gbé ní ilẹ̀ Gẹ̀ẹ́sì nílùú Manchester. Ó dáa. A sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àbí a fi àsọjíṣẹ́? Bẹ́ẹ̀ni. Èwo nínú méjèèjì? Ẹ fohùn ránṣẹ́, a tún tẹ àtẹ̀jíṣẹ́ náà. Ó dáa. Mo wá ní kẹ́ wá. Bẹ́ẹ̀ni. Ó dáa. Ẹ dẹ̀ ti wá báyìí kí n wò bóyá ẹ máa lè mú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan lọ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì. A gbìyànjú. Ẹ gbìyànjú. Ó dáa. Iṣẹ́ ò lẹ́ ń ṣe? Onímọ̀ ẹ̀rọ ayárabíàṣá ni. Èwo ló ń yára bí ìdì? Àwa là ń ṣe àgbéyẹ̀wò àwọn ohun èlò ayárabíàṣá láti rí i pé wọ́n kújú wọn, pé wọ́n lè ṣe iṣẹ́ tí a fẹ́ jẹ́ kán ṣe. Tẹ́ bá rí láyé òde òní, ẹ rí i pé gbogbo ohun èlò tá à ń lò ló ní í ṣe pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá. Nítorí náà ó ní àwọn èdè tí wọ́n máa ń pè láti fún ẹ̀rọ ayárabíàṣá ní àwọn iṣẹ́ tó yẹ kán ṣe. A máa ń kọ àwọn èdè yẹn sílẹ̀ ni. Oríṣiríṣi èdè ni.
bí àwọn C++, bẹ́ẹ̀ni Java, bẹ́ẹ̀ni Python. bẹ́ẹ̀ni. Èwo lẹ mọ̀ lò jù? Èwo lẹ ń lò láti fi ṣiṣẹ́? ṣé wọn ní oore ọ̀fẹ́ láti pè é kò ń ṣòyìnbó? Ẹ pé ṣe bí orúkọ nǹkan orúkọ ni Java. lẹ ń lò. mo máa ń lo Java, mo máa ń lo C#, mo máa ń lo JavaScript àtàwọn oríṣiríṣi èdè mìíràn tó jẹ́ fún oríṣiríṣi iṣẹ́ mìíràn. lẹ máa ń lò. Ó dà. Kí ni ẹ ń ṣe? Ṣé ẹ ní àwọn kan tó jẹ́ tí wọ́n jẹ́ àwòkọ́ṣe fún yín? Ṣé ẹ mọ nǹkan tó ń jẹ́ àwòkọ́ṣe? Àwòkọ́ṣe bẹ́ẹ̀ ni. Kí ni àwòkọ́ṣe? Àwòkọ́ṣe bí ẹni téèyàn ń tọ̀ lẹ́yìn nínú ìgbésẹ̀ téèyàn bá ń gbé àbí iṣẹ́ téèyàn bá ń ṣe. Bí role model, mentor, bẹ́ẹ̀ ni. àwòkọ́ ìṣe, èèyàn tẹ́ ń wò láti wò pé bí mi náà ṣe fẹ́ máa ṣe lélẹ̀, bí mi náà ṣe fẹ́ máa ṣe lélẹ̀, ọ̀nà tí mo fẹ́ máa gbà náà lélẹ̀, ìṣe ẹni wù mí, àwòkọ́ṣe mi ni. Àwọn èèyàn máa jẹ́ àwòkọ́ṣe yín àbí kẹ́ jẹ́ àwòkọ́ṣe fún àwọn kan. bẹ́ẹ̀ni. Ṣé ẹ ní orílẹ̀-èdè Nàìjíríà? lórí iṣẹ́ tí mò ń ṣe. Bẹ́ẹ̀ni. mi ò ní lórílẹ̀-èdè yìí. Kò kójú òun. ìdí ni wípé nígbà tí mo wà lórílẹ̀-èdè yìí mi ò ṣe iṣẹ́ tí mò ń sọ yìí. Iṣẹ́ wo lẹ ń ṣe nígbà tẹ́ wà níbí? ilé iṣẹ́ ìfowópamọ́ mo ti ṣiṣẹ́ fún bí ọdún 12. mo tilẹ̀ di ọ̀gá ẹ̀ka ilé iṣẹ́ yẹn kó tó di pé mo wá rìnrìn àjò. ìgbà tí mo wá dé òkè òkun ni mo wá wò pé mo fẹ́ ṣe. ẹni bá mojú ògún ní pabìnírè, ẹni bá mọ ojú ògún ní pabìnírè. Ìyẹn túmọ̀ sí wípé ẹni bá mọ ìwúrà làátà fún, àbí ẹni bá mọ̀nà làátọ̀. Bí àpẹẹrẹ bí Lemfi báyìí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé tí ẹ bá fẹ́ fi owó ránṣẹ́ sí ibikíbi nílẹ̀ adúláwọ̀, láti UK, láti US, láti Canada, láti EU, ìrọ̀rùn ló bá dé. Ṣé mọ̀ bí tó wá dùn sí ni wípé ṣé mọ̀ wípé tẹ́ bá ti fi owó ránṣẹ́ tẹ́ bá fowó ránṣẹ́ ọ̀fẹ́ ni. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ ẹ gba Lemfi sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín, kẹ́ ẹ lo Masoyinbo gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé. Ló bá tán. Fún 50 pọ́ùn àkọ́kọ́ tí ẹ bá kọ́kọ́ fi ránṣẹ́, Lemfi á wá ṣe bẹ̀bẹ̀, wọ́n á dá pọ́ùn 15 padà fún yín. Ṣé rí ibi tó wá ṣe sí báyìí ni wípé ẹ sanwó láti fowó ránṣẹ́, ẹ tún gba owó pé ẹ fowó ránṣẹ́. Kí ló dùn jù bẹ́ẹ̀ yẹn lọ? Lemfi ló tó gbagbá sùn lọ́yẹ̀. Ó yá, ẹ bẹ̀rẹ̀ sí gba Lemfi lónìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín, kẹ́ wá jẹ́rìí ọ̀rọ̀ mi. Ire o, pum. ohun mìíràn tó tún máa wúyàn lórí tó yàtọ̀ sí nǹkan tí mo ti ń ṣe láti ẹ̀yìn wá. Ọdún mélòó lè tẹ́ ti wà ní Manchester? Ọdún 5. 5? Ó dà, jẹ́ kán mú ìbéèrè àkọ́kọ́. Ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ ní àwọn tí wọ́n máa wò yín kọ́ṣe ní orílẹ̀-èdè yìí láti. ọ̀pọ̀lọpọ̀ wò mí ní àwòkọ́ṣe láti bí. Láwọn tá ti ríra lórí ẹ̀rọ ayélujára, àwọn mìíràn máa ń bá mi sọ̀rọ̀ pé báwo ni iṣẹ́ yìí ṣe rí, iṣẹ́ tá à ń ṣe yìí, báwo ló ṣe rí ní òkè òkun. Wọ́n fi ń ṣe àkàwé pẹ̀lú tiwọn níbí. Ó dà, torí a gbọ́dọ̀ rí dájú pé bí a ṣe ń lọ tá à ń rìnrìn àjò wọ̀nyí, ká rí dájú pé à ń tolé pé àwa tá a wà ń bí, ẹ rí i pé ẹ fi ìmọ̀ ti yín ẹ fi nù wọ́n lára káwọn náà lè gòkè. Bẹ́ẹ̀ni. Ọdún 12 ní ilé ìfowópamọ́, ọdún 5 rèé tí ẹ ti ń ṣe ìmọ̀ lórí ẹ̀rọ ayélujára. Ó ti pé ọdún 17 nìyẹn. Ọdún 17 yẹn ó yẹ kó ní àwọn kan tí ẹ ti máa fi nù lára díẹ̀díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni mo ti fi ń even yẹn bá mi yọ. mi ò tí pé. Bá mi yọ even. Ẹ pẹ̀lẹ́ owó sì kì í sílẹ̀. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta sì kì í síbẹ̀. Ó yá, kí ló ń kà lẹ́ mú?
ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé mẹ́wàá. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ẹ jẹ́ wò. ó yá. Kí ni ìyàtọ̀ láàrin ìwọ̀ àti ìwọ? Ìwọ̀ jẹ́ ohun tí a fi ń pẹja lódò. Ìwọ ó jẹ́ ohun bí èèwọ̀ tí a kì í jẹ. Ìwọ tó bá sọ pé èèyàn jẹ ìwọ. Kí ni ọ̀rọ̀ kan fún? Èèwọ̀. Èèwọ̀ tàbú nìyẹn. Ìwọ. Ìwọ. Èèyàn jẹ ìwọ. Ẹ mọ̀ ṣùgbọ́n mo fẹ́ ọ̀rọ̀ fún. Ẹ ti gbọ́ dáadáa. Májèlé. 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 O mọ̀ tó bá májèlé dáhùn yẹn má jẹ ò ní jẹ léèléyìí. Ẹ sọ òkè yẹn sínú ṣùgbọ́n mo filẹ̀ fún yín ṣùgbọ́n ṣe mọ̀ pé ẹ sọ òkè sínú. Mo ní hó tí mo sọ yẹn ni pé ìyàlẹ́nu ni pé bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ yọ bẹ́ẹ̀ ṣe ń láyé mi pé bó ṣe jẹ́ nìyí. Mo rò pé ẹ fi kí sí májèlé ṣoré lè tó gbé sẹ́nu yìí ò ní jẹ́lé. Mi ò mọ̀ pé ọ̀rọ̀ yẹn ní àsopọ̀ bẹ́ẹ̀ mo rò pé ọ̀rọ̀ kan lásán ni májèlé. Ó lè jẹ́lé ó ti tán ò ní jẹ̀mí mọ́. Wọ́n gbà ìwọ̀ òun ni a fi ń pẹja la fi ń mẹ́ja lódò. Ìwọ òun ni májèlé wọn ni ó jẹ ìwọ ó máa wọ́yàn kúrò láyé. Ìbéèrè kele o ẹ jẹun o 720 7 kí ni ẹ pé 7 kí ni 7 kí ni. Ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dín mẹ́jọ. Ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dáa. Pa òwe mẹ́ta tó ní erin nínú. Erin nínú. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Bàbá rírin ká sọ pa rírin òde ní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbá rírin. Báwo lòwe yẹn ṣe yé yín sí gan? Pé nǹkan tó ṣẹlẹ̀ yìí pé ó kì í ṣe nǹkan kékeré pé kì í ṣe nǹkan tá a lè fi ẹnu kékeré mú. Akọ̀fẹ́ kan sọ pé ààrẹ Tinubu ń kọjá báyìí pé ó kọjá níbi tá a wà yìí. Wọ́n ní sórí ààrẹ Tinubu ó dàbí pé mo kàn rí èèyàn kan tó kọ̀ kọjá. Ọlọ́tẹ̀ ni àjànàkú kọjá mo rí nǹkan fìrí like I saw something in a jiffy. Ààrẹ ò lè kọjá kẹ má mọ̀ pa ààrẹ kọjá tẹ a bá rírin ká sọ pa rírin. Ẹ ti lo ọdún 12 nídìí iṣẹ́ ní ilé ìfowópamọ́ kéèyàn kan wá sọ pé ọdún mélòó náà má ṣọ̀tẹ̀ èèyàn tó lè ṣe lo ọdún 12 tá a bá rírin ká sọ pa rírin. Kéèyàn má máa fi ojú tẹ́ńbẹ́lú nǹkan tí èèyàn kan ti gbé ṣe torí ọ̀tẹ̀. Ó kù 2. Ibi tí erin bá tẹ̀ ibi tí erin méjì bá ti ń jà ìgbẹ́ ibẹ̀ ló máa ń. Ìgbẹ́ koríko ìgbẹ́ náà bẹ́ẹ̀ ni. Koríko ibẹ̀ ló máa ń fara gbà á. Ló máa ń fara pa náà. Ibi tí erin méjì bá ti jà ìgbẹ́ ibẹ̀ àbí koríko ibẹ̀ ló máa ń fara pa àbí fara gbà á. Ìyẹn kí ni ìtumọ̀ òwe yẹn? Báwo ló ṣe yé yín sí? Pé tí àwọn alágbára méjì bá ń wàyà jàkadì níbì kan nǹkan tó ń ṣe ìjà tó ń jà àwọn tó súnmọ́ wọn tó jẹ́ bí ọmọ kéékèèké níbẹ̀ ló máa ń ní àtúbọ̀tán nǹkan tó ń ṣe tó máa bọ́lé lórí. Tó máa nítorí àwọn ti dàgbà àwọn ti dé gbì. Alágbára méjì ń jà àwọn tí wọ́n wà lẹ́yìn wọn ni wọ́n máa fara gbà jù nítorí àwọn níbi tó ń lọ. Àwọn bí orílẹ̀-èdè yìí nísìn tí
bóyá ẹgbẹ́ òṣèlú kan àbí ìkejì tó jẹ́ ọ̀gá tó bá ń jà tí nǹkan bá dojúrú kíá wọ́n ti fò. àwọn mẹ̀kúnnù ló máa forí kù. ìdí nìyẹn tó yẹ kí àwa ká máa fi rọra wa lọ́wọ́ kẹ́ fi jẹ́ àwòkọ́ṣe fún àwọn èèyàn láti lè jẹ́ kí àwọn gbé pẹ́ẹ́lí nítorí àwọn erin wà lókè. ó di méjì ó kẹyọ kan. ìkan wá sọ́kàn mi ń sìn yìí ó dẹ̀ tún ti lọ bẹ́ ṣe ń sọ̀rọ̀ yẹn. ṣé kí n má wàá sọ̀rọ̀ mọ́ ni. gbọ́ Kóredé. ó wá sọ́kàn mi ń sìn sìn. dúró. erin kì í fọn kọ́mọ ẹ̀ tún fọn. bẹ́ẹ̀ ni erin kì í fọn kọ́mọ ẹ̀ tún fọn àti ìjà ìtàkùn tó ní ká jànàkú má wodò tó ń tẹrin ló ń lọ. ó yá ẹ jẹ́ ká ẹ mú béèrè mi. owó yìí kì í síbẹ̀ o. ẹ̀rù ń bà mí. kí ló ń bà yín lẹ́rù kí ló ń bà yín lẹ́rù ẹ̀rù kò sínú ọkàn mi. ó yá. kí ni ìyàtọ̀ láàrin. ẹ jẹ́ n wò ó 804 ní orí kí ni 804 ní Yorùbá. 104. 80. 1004. 1004. kí ni ìyàtọ̀ láàrin akanamagbo àti akalamagbo. Akalamagbo jẹ́ ẹyẹ. Akanamagbo ẹyẹ náà lòun. ẹyẹ àdàbà kúkú ká. Akanamagbo. ẹ ràn mí lọ́wọ́. tí n bá ràn yín lọ́wọ́ mo fẹ́ sàn dáhùn fún yín nìyẹn. nísòro Manchester náà ti wá. Akalamagbo jẹ́ ẹyẹ. Akalamagbo ẹyẹ ni. Akanamagbo àgbò kékeré. eléyìí tí wọ́n fi ṣé ó wọlé yá ṣé àgbò kékeré tẹ̀sán ṣé ó wọlé yá. mo ti mọ̀ pé mo ti ṣí. ewé ni Akanamagbo. ó yàtọ̀ síra ewé ni. owó yín sì kù síbẹ̀. 766 kí ni 766 ní Yorùbá. ọ̀tàlé. kò yẹ kẹ́ ẹ rò púpọ̀ ọ̀tàlé kí ni. lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. ó lé mẹ́fà. ó lé mẹ́fà ó yá. parí òwe Yorùbá yìí. gbàmígbàmí kò yẹ àgbà. gbàmígbàmí kò yẹ àgbà. òwe yẹn tún lè sọ pé gbàmígbàmí ò yẹ eégún. ẹ lè lò bẹ́ẹ̀. gbàmígbàmí ò yẹ àgbà. mi ò mọ̀wé dáadáa. gbàmígbàmí ò yẹ àgbà. ẹranko ń lé mi bọ̀. kò yọ dẹ. ẹ kúkú fún mi torí pé mo parí. kékeré yẹn ni mi ò mọ̀. wọ́n ti parẹ́. gbàmígbàmí ò yẹ àgbà. ẹranko ń lé mi bọ̀ ṣé ó yọ dẹ ni. mo ti gbọ́ rí. ṣùgbọ́n ká nípa sún mi síwájú mbà gbà. sún mi síwájú má dèndé rẹ yín. mo lérò pé arákùnrin yìí yóò máa. ṣé olófòfó ọ̀rẹ́ yín ni. kò máa yọ àwọn ìbéèrè tó lágbára jù fún mi. nǹkan tẹ́ ẹ mọ̀ gbàmígbàmí ò yẹ àgbà bí àpẹẹrẹ kí n máa béèrè lọ́wọ́ yín nísìn pé ẹ jọ̀ọ́ kí ni 500 ní Yorùbá. ṣé mọ̀ ẹ kọ́ wò pé olùkọ́ gbàmígbàmí ò yẹ àgbà o ẹranko lé mi bò yọdẹ o kò ṣe ẹ̀yin ló yẹ kẹ́ ẹ ṣe máa béèrè pé kí ni nǹkan báyìí kéèyàn ti mọ ojúṣe ẹ̀ lójúṣe. ó yá. ìbéèrè. 583.
lélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé mẹ́ta. Irú ọmọ wo ni à ń pè ní ọ̀kẹ́? ọ̀kẹ́. Ọmọ tó wà nínú àpò nínú ìyá rẹ̀ nígbà tí a bí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni owó yìí sì kì í síbẹ̀ ibùn yẹn lẹ fi bàjẹ́ àbí. $796. Ọgọ́rin dín mẹ́rin. ọgọ́rin 80. Ẹgbẹ̀rin dín mẹ́rin. ẹgbẹ̀rin dín mẹ́rin. Àwọn wo ni Yorùbá ń pè ní alágbèédá, alákòóbá? Àwọn alákòóràn. Ẹ sọ pé alákòóràn. Alágbèédá. Ẹ ní tí wọ́n bá sọ pé mo fẹ́ sun yín síwájú báyìí tí wọ́n bá ní ẹ ní rógun alágbèédá. Ẹni tó ń díni lọ́wọ́ láti alágbèédá ni ẹni tó bá ń díyàn lọ́wọ́ láti ṣe àkóbá fúnyàn. Ẹ dúró tó ń díyàn lọ́wọ́ láti ṣe àkóbá fúnyàn. Alágbèédá ẹni sùúrù alágbèédá ni bíi pé alágbèédá wọ́n sọ pé èèyàn ní rógun alágbèédá bí ẹni tó wá fi nǹkan lọ̀yàn tó dẹ̀ di àkóbá fúnyàn. Oníjìbìtì. Alágbèédá. Èèyàn tó alágbèédá a lè sọ ní ọ̀nà méjì ó wá gbé nǹkan èèyàn tí nǹkan fi dá lọ́wọ́ èèyàn ẹ̀ ní nǹkan kan mọ́. Àwọn 419 oníjìbìtì àwọn ni alágbèédá tó bá gbé nǹkan èèyàn nǹkan á dá lọ́wọ́ èèyàn. Èèyàn tó ti ní tẹ́lẹ̀ wọ́n ní ó yá wá ra pápákọ̀ òfurufú ti Èkó bó ṣe rà á wọ́n fẹ́ lọ òun náà kò ní nǹkan kan alágbèédá ni wọ́n ń pè wọ́n. Ẹgbẹ̀rin lé méje. Ẹgbẹ̀rin lé méje. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún ìmàdò? Ìnàkí. Baboon. Mo rántí baboon I live in the zoo. Ọ̀bọ. Rárá. Àyà. Ti parí. Ẹ tí gbọ́ ìlábùrù rí. Rárá. Àwọn ìbéèrè tèmi ní. Kí ló ṣe? Ẹ̀kọ́ ìṣojú mímu. Ẹ̀kọ́ ìṣojú mímu. Àwọn ìbéèrè pínísí. Bí ìgbà tán lọ ṣàfún yín ni. Wọ́n ṣàfún yín. Èwo ni? 790 ó yá. Ẹgbẹ̀rin dín mẹ́wàá. Mẹ́wàá ó yá. Lo àwọn ọ̀rọ̀ márùn-ún yìí nínú gbólóhùn kan kí o sì ní ìtumọ̀. Ìdí. Ìdí reason àbí? Ìdì. Ìdì. Kí ni ìdì? Ìdì. Tí wọ́n bá di nǹkan pọ̀. Rárá ìdì. Ìdì. Ìdì ẹyẹ ìdì. Ẹyẹ ìdì. Ìjàkadì. Ìjàkadì kí ni? Wrestling. Ẹkẹ. Agídí. Agídí. Àṣírí. Àṣírí ó yá. Ìdí tí ẹyẹ ìdì fi lágbára láti ja ìjàkadì pẹ̀lú ẹranko mìíràn kí ó sì borí rẹ̀ láìsí agídí ni pé ní agbára tí ó ní èyí sì ni àṣírí rẹ̀. Ó dùn gan ṣé kò dùn pàtẹ́wọ́ ni ó dùn ṣùgbọ́n ṣe lè fi sọ. Ìdí tí ẹyẹ ìdì fi ní agbára láti bá ẹranko kẹranko wàyà ìjàkadì láìsí agídí ni pé ó ní agbára èyí sì ni àṣírí rẹ̀. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí? Ìṣàpẹ̀. Ẹ
ẹ máa léèyàn kéèyàn ṣàpẹ́. ṣapẹ́ ó funra Rárá ó jìnnà sí. ìṣapẹ́ a ti ṣe ń bí lẹ́nìí kò pẹ́ mo ní káwọn èèyàn ó yẹ ṣapẹ́. tó ń pàtẹ́wọ́. kó pàtẹ́wọ́. ẹ ṣe ṣé ẹ ti gbọ́ rí. mi ò gbọ́ rí ṣùgbọ́n mo fi ọgbọ́n orí gbé gbé nígbà tó ti sún mi síwájú. ẹ ṣapẹ́ gbọ́ kí ni kéèyàn ṣapẹ́. kó ṣapẹ́ kó pàtẹ́wọ́ ṣe é pé ó ṣẹ̀ṣẹ̀ wọlé ni. ẹ ṣe inú mi dùn pé mo rí yẹn àwọn ẹ̀kọ́ Yorùbá kọ́. Ọ̀tàlélẹ́gbẹ̀ta ó lé méje. Dárúkọ ìlú márùndínlógún ní ìpínlẹ̀ Ògùn. Abẹ́òkúta. Ọ̀tà. Òwu. Ìlú bàbá Ọbásanjọ́. Ṣàngó Ọ̀tà. ṣebí ẹ ti dárúkọ Ọ̀tà. Ó yàtọ̀. Ṣàngó Ọ̀tà yàtọ̀ sọ́tà. Ó yá. Abẹ́òkúta. Ẹ ti dárúkọ Abẹ́òkúta. Òwu. Ọ̀tà. Padà sọ̀rọ̀ bí. Ṣàgámù. Ọ̀fadà. Mọ̀wé. Ìbàfọ̀. ẹyẹ máa rí lọ. Mágbòrò. Arépo. Rẹ́mọ. Ìlíṣàn. Rẹ́mọ. Rẹ́mọ wà. Ìlíṣàn Rẹ́mọ ló wà níwájú. Ó dáa. Ìpẹ́rù. Mélòó ni? Ó kù mẹ́ta. Màá rí. Ẹ rí. Ìjẹ̀bú-Igbó. Ìjẹ̀bú-Mùṣín. Ìjẹ̀bú-Ifẹ̀. Ìjẹ̀bú-Ìjẹ̀ṣà. Ìjẹ̀bú-Òde. Owódé. Ẹni sùúrù tèmi márùndínlógún láti kẹsàn. Ó ti dà. Ẹ ṣe. Mo rò pé bèrè ní. Mo mọ̀ pé ṣe ti dé Jẹ̀bú yẹn. Dúpẹ́ pé wá sórí ètò lénìí. Kí lẹ rò iṣẹ́ rò pé ẹ máa wà ń bí àbẹ̀wò kó máa gbé pẹ́lí lọ sókè. Àwọn ọmọ mi wọ́n wà ní Manchester lọ́hùn. Mo ti dánú pé mo máa gbé gbogbo owó yẹn wálé. Àjọ máa ń wo ètò yìí ni. Àwọn náà ń fojú sọ́nà pé wọ́n á rí ètò yìí. Mo dùn pé mo gbìyànjú. Ó dáa gan ni. Eléyìí ẹ máa fi mú mi. Máa fi fa omi. A dẹ̀ ní ìwé náà sínú ẹ̀ fún yín àti eléyìí náà fún omi. Inú mi dùn láti rí yín. Ṣé ẹ ṣì máa pẹ́ ní orílẹ̀-èdè wa kẹ́ tó lọ? Mi ò ní pẹ́. Ẹ ní pẹ́. Ọlọ́run aṣọ yín lọ àtàlọ́ àtàbọ̀ yín Ọlọ́run á máa pamọ́ láṣẹ Èdùmàrè. Ẹ ṣé gan ni tẹ́ wá. Even yẹn nìkan ni tí ó bá ṣe even yẹn nísìn ìlọ́po owó lẹ́bàá. Kí ló dé tẹ́ sọ even? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó jẹ́ ká ṣe ètò tòní. Lẹ́yìn Ọlọ́run tún ni ọba mi ọlọ́pọlọ tí ń fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé ní ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ á tún ti ṣe tòní o. Ọlọ́run á tún fún wa lórí ọ̀fẹ́ láti ti ṣe ètò ń bọ̀ o. Tẹ́ bá fẹ́ kópa lórí ètò yìí àbí ẹ fẹ́ gbọ́wọ́ wa ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ́n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ tẹ́ fi wò wá ní sáà yìí kó tó dìgbà míì ire o pùm. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kámárì máa sẹ̀yìn bó ń bí
kamari kamari mama soyinbo kamari kamari ma soyinbo mbi kamari kamari mama soyinbo ma soyinbo ma ṣe soyinbo kálejò máa lo èdè mi ni ó sọ. Má soyinbo.